bí lóko jẹ́ kí èmi ọmọ wà ní oko tèmi ó ní kí èmi sọ̀rọ̀ àwàdà ó ń lo oko sẹ́ẹ̀ ibi tó ń ti ṣiṣẹ́ ní tó fún mi ó ní iṣẹ́ yẹn wà òkè kan igbádogójì ọ̀rọ̀ wájà nǹkan kan mi ì tí mà pọ̀ sọ̀rọ̀ tó bá yá ọ wà bá mi ó kókó mọ ibẹ̀ abájọ sọ̀rọ̀ ọba ní òun máa wá mò ń ṣiṣẹ́ lọ́nà mo rí òun àtọmọ ẹ̀ lórí màsínì wá pè mí. òun àti Sàámú. bẹ́ẹ̀ ni wọ́n bá pè lórí màsínì abálágbájá kìíní kankan. bàbá kí wọ́n mọ̀ pé. bàbá Samuel náà ni wọ́n sì lè pè mí bàbá Jíbọ́lá. so wọ́n bá sì lọ kí wọn igbádogójì àbàjá àjọ sọ̀rọ̀. mélòó làwọn ọmọ yín. àwọn 5 ni ọ̀tá 4 lọ́lọ́run yọ̀ǹda fún mi báyìí nǹkan yẹn ti wọ́n padà. bẹ́ẹ̀ ni so bá a ti jọ ń ṣe nu bóun ni wọn náà fẹ́ ṣe báyìí olóòórùn ló dùn iṣẹ́ tó máa lè máa wá sí àwọn ọmọ wá sí kankan ọmọ wa ń kọ́ ọmọ yẹn padà sílé o torí pẹ̀lú ẹkún la fi ká àwọn ọmọ ẹ̀ lẹ̀ ẹ̀ òun tiẹ̀ fẹ́ máa sunkún fẹ́ máa wẹ̀yìn wọ́n tó kó àwọn ọmọ rẹ̀ lẹ̀ débò ṣọ́ọ̀bù là ń padà bọ̀ àlékúnà ìyá tèmi tó bá fi èmi lẹ̀ tó kú ńkọ́ so kò dùn mímí náà nù ṣùgbọ́n fẹ́ káwọn ọmọ ẹ̀ padà mọ̀ n fẹ́ ká lọ sábúlé. ẹ fi gbogbo wọn lẹ̀ sí gbòòrò. a fi wọn lẹ̀ sí gbòòrò a ní pásítọ̀ ń bẹ pẹ̀lú àwọn ìyá bíi mẹ́rin tó yẹ pé ìbáwí tèmi kò lè bá wọn wí wọ́n mọ́nítọ̀ wọn torí tá a bá kó wọn lọ síbẹ̀ mo mọ̀ pé yóò yí rẹ̀ tẹ̀ a tá fi ìgbàgbọ́ fi àwọn ọmọ yẹn sí inú ilé responsibility wọn ara ń ṣe díẹ̀ lóòótọ́ kọ̀ọ̀ká ṣùgbọ́n gbogbo bí n bá ṣe mọ àwọn ọmọ mi ń gbà mí títí tí àgbà fi jáde secondary school mo ò lọ́sẹ̀ fẹ́ ṣe o olóhùn ó sì gbà wọ́n ṣàwò dáàdì mi pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wà ọlọ́run ní máa ṣe nǹkan ọlọ́run ó ṣe ìdí tí wọ́n fi tí iléèwé fi mú mi kankan ni pé wọ́n gbàdúrà lórí level kan iṣẹ́ ìyanu dẹ̀ ṣẹlẹ̀ wọ́n bá mi ríṣẹ́ ní MTN office láàrin gbogbo èèyàn ṣọ́ọ̀ṣì láti ní bàbá lágbájá mo ní kí n lọ mú sàbíkẹ́ẹ̀tì ìwé 10 wá mi kàwé torí bàbá mi tètè. ẹ kàwé 10. mi kàwé 10 ha èyí ò ní gbogbo ayé fi mi ṣe ẹgbẹ́ àbójú mi ṣe sáàbù tẹ ẹ kàwé kankan tó ìrònú yẹn bá mi wọ́n wá pe àwọn àmì pé ilé ìwé lọ́fẹ́ kàwé mọ́ wọn láwọn máa kàwé mo ní pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àárán yín àdáàtì mi kẹlẹ̀ dáta Ọlọ́run ní máa ṣe nǹkan ẹni tọrọ ẹ̀gbọ́n wọn fi ṣẹlẹ̀ wọ́n dẹ̀ gbìyànjú dé lẹ́bù bíi tí Ọlọ́run ràn mí lọ́wọ́ dé à ń tó mọ́ra láti pé kọ́ tẹ̀síwájú ní gbogbo ẹ̀ láwọn ní ń kọlu àwọn títí tó fi di àkókò yìí báyìí kókó ní mọ́lẹ̀ wa. ọdún wo lẹ di Kristẹni torí Jẹ̀lílì wà ní ọkọ ni. Jẹ̀lílì ni orúkọ mi Mùsùlùmí gidi ni mí tí mo lọ lè kí o ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tí mo fi cross torí ìyàwó tí mo fẹ́ Kristẹni láti lẹ̀. láti lẹ̀ ni alájí ló náà alájí mà bẹ́ẹ̀ o ṣùgbọ́n ká tó bí ní àti sọ pẹ́sìn tó bá fẹ́ sìn nìkan jẹ́ òun ó sìn. it's alright mo kàn fẹ́ béèrè ni Jẹ̀lílì yẹn ló kàn confuse me. so Sàámú ti jẹ́ mọ̀ pé Kristẹni ni. so yes báwo ló ṣe rí lára yín gbà tẹ́ gbọ́ bẹ̀bẹ̀ tí Sàámú ṣe ń gbòòrò. inú mi dùn gan ayọ̀ mi dẹ̀ kàn kódà ọgbà tó súnmọ́ mi ní ẹ bá mi jù ayọ̀. orí fóònù tẹ́ ti máa ń wò dà. mi ní fóònù tí mo ní mo ti gbé fún ìtọ́jẹ́ gbàngbọ́ wà lábẹ́kúta ló ní fóònù. tó ẹ ní fóònù kẹ́kẹ́. mi ní fóònù kékeré tó wà lọ́wọ́ mi àti àwọn mi àjọ mọ́lẹ́jì báyìí. ok ẹ méjèèjì ẹjọ́ ń lò kan ó rí bẹ́ẹ̀dì kan náà náà dẹ̀. àjọ mọ́lẹ́jì ẹ̀ tọ́wọ́ rẹ̀ ni mo fún ní ńlá tọwọ́ mi. tìyàwó yín lẹ́jọ́ ń lò. ìlàjọ́ ń lò báyìí. tìyàwó yín lẹ́jọ́ ń lò that's fine. ẹ kú oríire báwo lẹ ṣe wá gbọ́ pé Sàámú ti dá Gídígbò. bá ti pé ẹ̀gbọ́n rẹ̀ ó pè mí dádì mi ẹ máa gbàdúrà mú ní àdúrà àdàkẹ́tẹ́ tẹ́lẹ̀ Sàámú ó ṣe kinní kan àwọn apóstẹ̀ ó ti ní tú kinní kan mẹ́ga mú ní kí n mọ̀ tó jẹ́ mẹ́ka mo ti máa sọ fún yín pé mi ò kàwé lẹ́yìn kí n fi fóònù ìpìlẹ̀ rédíò kò sí kankan tó yé mi torí rọ̀ láǹfààní ọlẹ́yìn ò lè mọ nǹkan tí ń lọ bá dókó jàǹwájà torí ìlé bá pè wọ́n bó ṣe dújọ́ kejì dádì mi àmọ́ ní Samuel kọ́ wá ní Àgídìgbò bò kí ló dé àwọn ẹni kọ́ wá lágídìgbò bá dókó jàǹwájà kí lẹ́mí ìtẹ́ni sọ pé kí ló dé kí ni wọ́n fẹ́ lọ ṣe ní Àgídìgbò ẹ̀yìn ọmọ nǹkan kan ni àní kíní tá a ṣe. sẹ́ẹ̀rù kọ́ fẹ́ gbẹ́rù sí máìkì ni. ó ti fẹ́ já sí kíní nǹkan kan padà Ọlọ́run ó jù kí ẹ̀rí àánú gbà ń bẹ̀ orí yín náà yóò tì í lọ kankan àbábọ́lẹ̀ bẹ̀ èèyàn bí a ṣe ń lọ mọ̀ fífò mọ́nítọ̀ wọn àwọn ti dé Àgídìgbò gbàdúgbò jàǹwájà nǹkan kan kí ká má fa ọ̀rọ̀ gùn àwa náà jókòó sí di rédíò lálẹ́ ní rédíò ní mo lọ gba rédíò lọ́rọ̀ ẹ̀gbọ́n mi kan pé. ẹ tún tọrọ rédíò gbọ́ wa ní. tọrọ rédíò ní rọ̀ láǹfààní aláàjì. rọ̀ láǹfààní. ẹni kí wọ́n máa gbéra mi Gambi nísìnyí
Ọlọ́run ṣeun o Ọlọ́run pèsè jíjẹ bí ò tiẹ̀ tó mo ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n tí n bá ní ní sọ pé mi ní sọ pé mo ní gbogbo abáta jókòó di rédíò aago 11 aago 12 kíní kankan kẹgbàdógójì nígbà mo gbọ́ tí ẹ sọ̀rọ̀ pọ̀ pé mo lálejò wọ́n lé àlejò tí wọ́n ní ní wọ́n fẹ́ sọ ẹ̀yẹ yẹn máa bọ́ kíní kankan Sàámú Mọ́lá ọmọ ẹ̀ ní wọ́n fẹ́ sọ̀rọ̀ rẹ̀ látàgbọ́ gbogbo fúdì tẹ̀yẹ báyìí mo ní ọmọ kónkó ọmọ yìí mo dúpẹ́ kan mo yin Ọlọ́run lọ́ba mo sì mọ̀ pé Ọlọ́run ọba lọ́ba tí ń gbàdúrà mo mọ̀ pé Ọlọ́run ọba lọ́ba tí máa tún ayé èèyàn sí. ìgbà tẹ́ rí mi ń lé yín láàárọ̀ yìí mọ́mí Sàámú ẹ̀yin ni ẹ dáhùn yẹn bó ló ṣe rí lára yín nígbà àwọn wá bá inú lépẹ́ ẹ lálejò tẹ́ ẹ rí kórè yọmí ni. mo sáré bọ̀ láti ṣọ́ọ̀ṣì mo wà tí mo ti ẹ̀gbọ́n rẹ̀ ló wá pè mí pé mo ní ìwọ lè má mú yàn ṣeré ń tiẹ̀ sẹ́ẹ̀rí bí mo ṣe sáré bọ̀ inú mi ń dùn mo ní bí mírèkù ni ọ̀rọ̀ yìí máa jẹ tí n pé àwọn ẹ̀gbọ́n ẹ̀tẹ̀lẹ̀ pé mò ń bọ̀ àbí yes gbogbo tí a fẹ́ ṣe pẹ̀lú Sàámú ṣe é faramọ́. àmọ́ faramọ́ dáadáa. Sàámú minor ni ó kéré lọ́jọ́ orí gbogbo agreement tí èèyàn bá Sàámú ṣe at this age kò tí ì dòfin nítorí pé minor sí ni bí ìgbà téèyàn mú un sí ni yes ẹ wá jẹ́ ṣàlàyé tá a ní fún Sàámú ẹ̀yin yẹn wá tẹ́ fẹ́ mọ̀ tó ṣẹlẹ̀ nígbà tá a dé school Sàámú àti dita àfi bá ń bẹ̀ ẹ mọ̀ lọ sí Oríyọmí Hamzat rescue mission lórí YouTube ẹ subscribe ó ti wà ń bẹ̀ Oríyọmí Hamzat rescue mission lórí YouTube ìdí tá a fi bá Sàámú gbogbo ẹ̀ láti fi síbẹ̀ ẹ sà ẹ sì mà àti àwọn ẹgbẹ́ ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe wà lọ́dọ̀ wa ìwà lọ́dọ̀ yín náà bẹ́ẹ̀ mo láìpẹ́ bẹ́ẹ̀ mọ́gbé wa rẹ̀ I love that mà sà Sàámú ó lóun fẹ́ ṣe doctor a advice ẹ̀ pé ẹ̀bùn tí ó lò Ọlọ́run ti fún wa látọ̀run torí Bíbélì sọ pé ẹ̀bùn rẹ yóò lànà fún ọ. ó sì faramọ́ bóyá torí pọ́jọ́ ọmọ kékeré àbọ̀wọ́ àwọn wájú mi ìyẹn ẹ lọ ṣiṣẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n táwa fún ni a fún ní iṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò Àgídìgbo tí ó sì máa gba sálárì lóṣooṣù kódà sálárì òpin oṣù táwa ending of this month yóò gba sálárì. Number 1 a tún wá sọ pé gbogbo ibi tó bá fẹ́ kàwé dé láṣẹ Ọlọ́run agbára Ọlọ́run yóò gbé a sponsor ẹ̀ tá a bá wá sponsor ẹ̀ tán tó bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìròyìn rẹ̀ nígbà tá a ti gbà sí ọ̀rẹ́ kó tiẹ̀ tó parí láti máa train ẹ̀ tí ó mọ̀ bá ṣe ń káròyìn bó ṣe ṣe gbogbo ẹ̀ now ẹ wá jẹ́ ń di ládé lónìí kò pọn dandan kó ṣiṣẹ́ l'Àgídìgbo kò pọn dandan àwa kàn fẹ́ ní part nínú láìpẹ́ a fẹ́ kí ẹ̀bùn yẹn sọnù kódà ó lè jẹ́ pé iṣẹ́ rédíò gan kọ́ ni ó fi ṣẹ́hùn ṣe ọ̀nà téèyàn fi lè ṣiṣẹ́ mass communication ó ti pọ̀ orí TikTok kún orí YouTube kún orí Instagram kún orí Facebook kún ó lè make owó ń bẹ̀ ṣùgbọ́n tó bá parí tán pátápátá tó dàgbà broadcast tá à ń sọ lónìí àmọ́ kò tí ó wà lọ́la ṣùgbọ́n opportunity tá a fún ni pé bá a ṣe gbà yẹn bí mọ́gàjí tó jọ̀gá wọn ti ń wọlé iṣẹ́ gẹ́gẹ́ bí staff ìlú náà wọlé iṣẹ́ bí wọ́n ṣe ń wọ studio ìlú náà wọ studio tó bá ronú nǹkan kan tó fẹ́ ṣe ó lè bọ̀ sí studio kó ṣe so that bí tó bá wà ní break holiday yóò wà bí a máa train ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó ń sọ gbogbo ìròyìn tó ń kà yẹn kò lè là yẹn ẹ̀bùn ó dàbí góòlù lásán tẹ́ bá rí góòlù ńlẹ̀ ní ìta ẹ fẹsẹ̀ gbádànù kò wà attractive pé wúyàn ṣùgbọ́n nígbà tí góòlù ṣẹ̀ṣẹ̀ máa ń wúlò nígbà tí góòlù bá la inú iná kọjá that is tó bá ní training gbogbo tó ní tí àwọn èèyàn ń pè ní ẹ̀bùn yẹn àwọn tó ní jù bẹ́ẹ̀ lọ́pọ̀ ní ẹnu ọ̀nà mọ́tò tí wọ́n ṣe kọ̀ńdọ́tọ̀ lọ́jọ́ kan mo wọ mọ́tò láti bẹ̀rẹ̀ mò ń lọ sí Ìwó road
mo ti fẹ́ sùn jọ yẹn ìwúrò ojú mo lọ́bọ̀ géètì ni ó ti sọ mí kí n tó wọ̀ mí mọ́tò kan wá wà kú wà ẹ pé kí ni kọ̀ǹdọ́tọ̀ wí ó ní ẹ pẹ̀lẹ́ o ṣe é sáàmù káàdì kékeré lọ kò yé mi wọ́n á ní kí ni omi ò ní káàdì kékeré wọ́n fi bá wá ní ńlá lọ hospital sẹ́mi ò rí pé lẹ́yìn ò ti síìkì ẹnu ẹni pé gbogbo ara rẹ́rìn kọ̀ǹdọ́tọ̀ ló ṣe that means pé ó ní ẹ̀bùn bọ̀dá kan bẹ́ẹ̀ mọ́ níyà níbi ẹ ti ń bí ọ̀nà àpàpà òun ní ṣọ́ọ̀bù wọn níbi tí wọ́n máa pe orúkọ tí wọ́n máa pe bẹ̀ kí wọ́n má bàa mọ̀ pé àwọn ni ẹ mọ̀ jẹ́ ń dàpọ̀ wọn láàrin ìṣẹ́jú méjì tí wọ́n bá dọ́dọ̀ yín tí wọ́n bá bá yín sọ̀rọ̀ ẹ mọ̀ yín lẹ́nu níjọ́ tí mo gbọ́ pé kéèyàn ó kú lábẹ́ ó yá ju kó kú lẹ́nu lọ ẹnu wọn mo ti kọ́kọ́ gbọ́ àwọn ọ̀rọ̀ ńláńláńlá ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ wọlé lókù wọ́n mọ̀ rìn kiri ẹ̀bùn pọ̀ nínú ayé ṣùgbọ́n tí ò wúlò ìkẹyọ kan tí kọ́kọ́ máa ń gbọn ẹ̀bùn nù tẹ́bùn fi máa ń wúlò ó ní ẹ̀kọ́ téèyàn bá ní ẹ̀kọ́ kún ẹ̀bùn tó ní ìgbà yẹn ni ó jẹun pẹ̀lú àwọn ọba aládé ìní ó mú ìyàtọ̀ wá láàrin òun àti àwọn tí ẹ̀bùn tọkàn já lára wọn dànù in tó lè mú yàn gbé ayé tí ò nítumọ̀ jù láyé tí ò ní wà fulfilled tínú rẹ̀ ọmọ bàjẹ́ jù nínú ayé ni pé kó ní ẹ̀bùn kó má rí ẹ̀bùn lò gbogbo ẹni tó bá ní ẹ̀bùn tí ò rí ẹ̀bùn lò ọjọ́ tó bá ń gbọ́ àbò ń rí ẹni tí ò ní ẹ̀bùn tó òun ṣùgbọ́n tó bá rí tiẹ̀ lò nínú rẹ̀ ọmọ bàjẹ́ ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ kárí ẹnìkan tó mọ̀rọ̀ sọ gan tó tẹ́ pé orí ẹ̀ pé táwa gan mọ̀ pé Ọlọ́run fún lẹ́bùn káwa wá lọ pa kó wá máa gbọ́ wa lórí rédíò báyìí àwa táwo ò lẹ́bùn tó